Ní òní, àfihàn àwọn òṣèré Yorùbá tí ó jẹ́ wípé wọ́n láàmìlaka, àwọn ọmọ wọn náà sì ní òkìkí, òun la máa ṣe àfihàn rẹ̀. Ọmọ́tọ́lá Jọládé, ó jẹ́ alákọ̀ọ́kọ́ tí mo máa fi máa ràn yín. Ó jẹ́ òṣèré tó jẹ́ wípé ó láàmìlaka, ó dẹ̀ lókìkí nínú iṣẹ́ òṣèré tíátà. A bí Jọládé ní 1978 tí ó sì jẹ́ ọmọ ọdún méjìdínláàádọ́ta, ìyẹn 48 years. Ó jẹ́ ọmọ bíbí ìlú Ondo ní ìpínlẹ̀ Ondo State. Ó bí ọmọ tí a mọ̀ sí Màríà Kẹ́hìndé. Ọmọ yìí náà jẹ́ olókìkí ọmọ tó jẹ́ pé òun náà láàmìlaka ní orí iṣẹ́ rẹ̀ ní TikTok, Instagram àti Facebook. A bí Màríà Kẹ́hìndé ní ọdún 2004 léyìí tó sì jẹ́ kó jẹ́ ọmọ ọdún méjìlélógún. Òun náà jẹ́ gbajúgbajà. Bukky Wright, ó ní àgbà òṣèré ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ wípé òun náà jẹ́ gbajúgbajà. Arẹwà ni Bukky Wright jẹ́ nígbà tí ó fi máa ń ṣe eré àgbéléwò, kò fẹ́ sí ẹlẹ́gbẹ́ rẹ̀ nígbà náà. Ó jẹ́ ọ̀kándínlọ́gọ́ta, ìyẹn 59 years. Ó dẹ̀ bí ọmọ tí a mọ̀ sí Oji Wright tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn. Ọmọ rẹ̀ yìí náà ṣe ìgbéyàwó, ó dẹ̀ jẹ́ ọmọ tí ó jẹ́ pé ó máa ń kọrin ní ilẹ̀ òyìnbó, ìyẹn United Kingdom, ibi tí ìyá rẹ̀ àti òun náà wà. Wọ́n dẹ̀ jẹ́ gbajúgbajà. Ní báyìí, Fathia Balogun, òun ni ó tún jẹ́ àgbà òṣèré tó jẹ́ pé òun náà láàmìlaka tí a bí ní ọdún 1968 tí ó jẹ́ kó jẹ́ ọmọ ọdún méjìdínlọ́gọ́ta, ìyẹn 58 years. A bí sí ìpínlẹ̀ Delta, ó jẹ́ ọmọ Delta State. Fathia Balogun náà ló tún bí Khalid Balogun tí ó gbajà, ìyẹn ọmọ Saheed Balogun ní orí TikTok, Instagram àti Facebook. Ọmọ yìí náà jẹ́ content creator àti adẹ́rìn-pòṣónú tí òun náà ti ń súnmọ́ ọgbọ̀n ọdún ó lọ bí 25 upward years ni ọmọ yìí náà ó dẹ̀ jẹ́ gbajúgbajà ní orí TikTok. Ní báyìí, Mercy Aigbe tí a bí ní ọdún 1978 January 1st, òun ni ó jẹ́ bí ọmọ ọdún méjìdínláàádọ́ta, ìyẹn 48 years. Ó jẹ́ àgbà òṣèré tó jẹ́ wípé àwọn èèyàn ṣe máa ń rò pé Yorùbá ni, kò dẹ̀ kí ń ṣe Yorùbá, ṣùgbọ́n ó ti láàmìlaka nídìí iṣẹ́ eré àgbéléwò Yorùbá, ìyẹn Yorùbá movie. Mercy Aigbe náà ni ó bí Michael Aigbe tí ó jẹ́ gbajúgbajà lórí ìkànnì bíi TikTok, Facebook, Instagram àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ó sì gbajúgbajà sí fashion influencer, ìyẹn àwọn tó ń gbé fashion lárugẹ. Ó jẹ́ gbajúgbajà lórí iṣẹ́ tí ó yàn láàyò yìí tó dẹ̀ jẹ́ wípé òun gan fúnra rẹ̀ gan kò kéré. Ẹni tí ọpọ́n ọ̀rọ̀ kàn báyìí ni Ìyábọ̀ Òjó tí gbogbo wa mọ̀ sí gbajúgbajà òṣèré tó jẹ́ wípé a lè kóyan rẹ̀ kéré láíláí. Ìyábọ̀ Òjó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn tí a sì bí ní ọdún 1977 December 21st, tí ó sì jẹ́ ọmọ ọdún méjìdínláàádọ́ta, ìyẹn 48 years. Ìyábọ̀ Òjó jẹ́ gbajúgbajà òṣèré tó jẹ́ wípé gbogbo ìgbà tí wọ́n fi ń ṣe eré àgbéléwò kò fẹ́ ṣẹlẹ́gbẹ́ rẹ̀ nígbà náà. Ó dẹ̀ tún jẹ́ nìkan tó jẹ́ wípé gbòógì ní gbogbo nǹkan rẹ̀ láti ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ dé òpin. Ìyábọ̀ Òjó jẹ́ ẹnìkan tí ó bí ọmọ tí à ń pè ní Priscilla Òjó. Priscilla Òjó náà, tí a bá wò lọ tí a bá wò bọ̀, ó jẹ́ ẹnìkan tó jẹ́ wípé tí àbárẹ́ ni bálà ọ̀la ìyá kíákíá. Priscilla Òjó ti rí ìyá rẹ̀ Ìyábọ̀ Òjó, ó ti rí bálà ọ̀la rẹ̀ tètè yá. Ó ní ó fẹ́ arákùnrin kan ní ìlú Tanzania tí a pe orúkọ ọkùnrin náà ní Juma Jux.
tí wọ́n dẹ̀ ṣe ìgbéyàwó tó jẹ́ wípé láìpẹ́ gan la gbọ́ pé wọ́n bímọ ní ọdún 2025 tí a mọ̀ sí JP 2025 nígbà náà. Priscilla Ojo ń ṣe èèyàn kékeré o, kò kéré, a bí ní ọdún 2001 tí ó dẹ̀ jẹ́ kí ó jẹ́ ọmọ ọdún márùndínlọ́gbọ̀n, ìyẹn 25 years old ní Priscilla Ojo. Ó dẹ̀ ti bí ọmọ làǹtìlanti sí òde ayé o. Juma Jos ni orúkọ ọkọ rẹ̀ tó jẹ́ wípé òun náà jẹ́ gbajúgbajà. Ẹ bá wa tẹ subscribe sí ìkànnì yìí. Ojútáyé Gist TV, kindly subscribe.